And I'm sitting for square. Last night I was heaven, and I want to go there. I'm about heaven, and I want to go there. Where the beautiful flowers bloom, so honestly fair. I'm about precious falling upon them. I am about heaven, and I want to go there. I'm walking with Jesus, oh so happy oh I, for I hold the bright marches far beyond the sky. He's a glorious beauty, he has beauty to spare. Yes, I'm on the mountain, and I want to go there. I'm about heaven, and I want to go there. And the beautiful flowers bloom so wonderfully fair. I'm about precious falling upon them. I am about heaven, and I want to go there. When my journey is over, I'll be ready to go. Visit where poor waters flow. There will be no more dying. There will be no more care. Yes, I'm on the mountain, and I want to go there. I'm about heaven, and I want to go there. Where the beautiful flowers bloom so wonderfully fair. I'm about precious falling upon them. I am about heaven, and I want to go there. It's you, and then there is me, who be the first to face eternity. When the day has come and gone, we will take somebody home. Maybe it's you, and then maybe it's me. Maybe it's you, and then maybe it's me. Who'll be the best to face eternity? When the day has come and gone, he will take somebody home. Maybe it's you, and then maybe it's me. Maybe it's you, and then maybe it's me. Who'll be the next to face eternity? When the day has come and gone, he will take somebody home. Maybe it's you, and then maybe it's me. Mo ti ka Bíbélì mi, mo sì fetí sílẹ̀. Ìtàn dáradára lọ, ìtàn òtítọ́, tìlù dáradára kan, tí ó lẹ́wà púpọ̀. Mo ti gbọ́ nípa ọ̀run, èmi sì fẹ́ débẹ̀. Mo ti gbọ́ nípa ọ̀run, mo sì fẹ́ lọ síbẹ̀. Sí mi, tayọ̀ àlàáfíà, ayé lè wá. Mo ti gbọ́ nípa ilé tó dára jùlọ. Mo ti gbọ́ nípa ọ̀run, mo sì fẹ́ lọ síbẹ̀. Mo ti gbọ́ nípa ọ̀run, mo sì fẹ́ lọ síbẹ̀. Sí mi, tayọ̀ àlàáfíà, ayé lè wá. Mo ti gbọ́ nípa ilé tó dára jùlọ. Mo ti gbọ́ nípa ọ̀run, mo sì
lóde, kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Ìyànjú ọmọ ayérayé. Láti ọjọ́ náà pàdé, ló mú àwọn kan lọ ilé. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Ìyànjú ọmọ ayérayé. Láti ọjọ́ náà pàdé, ló mú àwọn kan lọlé. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Ìyànjú ọmọ ayérayé. Láti ọjọ́ náà pàdé, ló mú àwọn kan lọ ilé. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Láti ọjọ́ náà pàdé, ló mú àwọn kan lọlé. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Láti ọjọ́ náà pàdé, ló mú àwọn kan lọlé. Kò lè jẹ́ ìwọ, kò sí ẹ̀jẹ̀ mi. Láti ọjọ́ náà pàdé, ló mú àwọn kan lọlé. Wọ́n lè jẹ́wọ́ fọ́sí Praise the Lord. Hallelujah. Àwọn akọrin sọ fún wa wípé ó lè jẹ́ ìwọ, ó sì lè jẹ́ èmi. Ó lè ṣe kí ni o? Ó lè jẹ́ ìwọ, ó sì lè jẹ́ èmi. Ká tó gbàdúrà. Nígbà tí mo gbìyànjú láti kọjá sí ibi ètò yìí ní ọ̀sán yìí, mo rí pé Ọlọ́run kó mi yọ níbi bovas níbẹ̀ yẹn. Ó dẹ̀ wá ń dàrú ní ọkàn mi pé ó ń lọ síbi ìsìn àṣálẹ́ orin onígbàgbọ́ láti dágbére fún ẹni tó kọjá lọ. Báwo la bá ṣe gbọ́ pé ẹni tó fẹ́ lọ dágbére pé òun náà ti dágbére? Ó lè jẹ́ ìwọ, ó sì lè jẹ́ èmi. Ẹ jẹ́ ká dìde láti gba àdúrà. Ọlọ́run wa á fi ògo fún orúkọ yín fún irú àkókò báyìí. Àkókò tó lọ́wọ́ láti pe ọkàn wa sí ipa ti ọgbọ́n. Mo gba àdúrà wípé ẹnì kọ̀ọ̀kan wa ẹ ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe ní orúkọ Jésù. Ní wákàtí yìí, Bàbá ẹ wá bá wa sọ̀rọ̀. Ohun tó tọ́ àti èyí tó yẹ, èyí tó máa ràn wá lọ́wọ́ fún èyí tí ìgbé ayé wa kù. Bàbá ẹ fi hàn wá ní orúkọ Jésù. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ àdúrà wa. Lórúkọ Jésù ni mo gba àdúrà. Mo kà láti ìrere Lúùkù orí 16 láti ẹsẹ̀ 22, Luke 16:22. Ó sì ṣe alágbèékú
a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí ọkàn àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú, a sì sìn lọ́pọ̀ ìgbà. A máa ń sin àwọn ọlọ́rọ̀ ni, a máa ń ṣe ayẹyẹ, a máa ń ṣe oríṣiríṣi ètò. Ní ẹsẹ̀ ìkẹtàléníogún, ní ipò òkú ó gbé ojú rẹ̀ sókè, ó ń bẹ nínú ìṣẹ́ oró, ó sì rí Ábúráhámù ní òkèèrè àti Lásárù ní ọkàn àyà rẹ̀, ó sì ké. Téèyàn bá ké, ó yàtọ̀ sí pé èèyàn sọ̀rọ̀. Bíbélì sọ wípé ó sì ké, ó wípé Ábúráhámù bàbá ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó tẹ orí ìka rẹ̀ bọmi, kó sì fi tù mí lé ahọ́n. Nítorí kí ni? Nítorí èmi jòró nínú ọ̀wọ́ iná yìí. Àkórí ọ̀rọ̀ ìyànjú ti àṣálẹ́ yìí, òun ni mo pè ní afẹ́fẹ́ rere fún àwọn òkú àti ọ̀rọ̀ ìyànjú fún àwọn alààyè. Jọ̀ọ́ mi fọwọ́ tọ́ alààyè tó wà lẹ́gbẹ̀ẹ́. Ó túmọ̀ sí pé kò sínú wa tó ń sùn, gbogbo wa la jẹ́ alààyè. Mo gbà ládùúrà wípé ẹ̀yin wa á dára lórúkọ Jésù. Afẹ́fẹ́ rere fún àwọn òkú àti ọ̀rọ̀ ìyànjú fún àwọn alààyè. Ó jẹ́ àdúrà tí a mọ̀, ó jẹ́ àdúrà tó gbajúgbajà tí ọ̀pọ̀ ènìyàn sábà máa ń gbà níbi ìdágbére, bóyá níbi iṣẹ́, níbi tí àwọn aṣòfin gan péjọ sí. Wọ́n á ní ẹ jẹ́ ká dìde fún ìṣẹ́jú kan, ká dákẹ́jẹ́. Lẹ́yìn ìṣẹ́jú kan ìdákẹ́jẹ́ yìí, wọ́n á wá ní kí Olúwa bá wa gba ẹ̀mí rẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀. Àwọn ìyàwó sọ pé àmín. Ó jẹ́ irú àdúrà tó lòdì, ó jẹ́ àdúrà tí ò lè gbà mọ́, ó jẹ́ àdúrà tó yẹ ká ti gbà ṣáájú kó tó di pé a fi ayé sílẹ̀. Tá a bá ń sọ nípa afẹ́fẹ́ rere, ó jẹ́ ibi ìtura, ó jẹ́ ibi ìsinmi fún àwọn tó sùn nínú Olúwa, kì í ṣe fún gbogbo ènìyàn. Èèyàn kú sórí obìnrin olóbìnrin ní hòtẹ́ẹ̀lì, mo ti rí dáadáa, mo dẹ̀ ti gbọ́ dáadáa, a ti wò dáadáa. Wọ́n á máa ṣe ìdágbére fún irú ẹni bẹ́ẹ̀. Àdúrà ìkan náà la máa gbà. Afẹ́fẹ́ rere, afẹ́fẹ́ rere, afẹ́fẹ́ rere. Níbi tó ń wà ń bẹ́ẹ̀, ó mọ̀ pé afẹ́fẹ́ búburú ló ń fẹ́ sóun. Ìyẹn ò ní jẹ́ ìpín ẹ̀ lórúkọ Jésù. Ṣùgbọ́n tá a bá sọ nípa ọkàn àyà Ábúráhámù, ó jẹ́ àpẹẹrẹ ibi tí afẹ́fẹ́ rere tó fi ń fẹ́ sí àwọn òkú nínú Kristi. Ìwàásù yìí ó pín ara rẹ̀ sí ọ̀nà méjì torí àkókò kíákíá. Ipa àkọ́kọ́ òun náà ni àwọn òkú nínú Kristi. Tó bá fẹ́ mọ̀ nípa àwọn òkú nínú Kristi, tẹ́tí kí o sì bá mi tẹ́tí gbọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀lì méjì yìí. Ipa kejì òun náà ni ọ̀rọ̀ ìyànjú fún àwọn alààyè. Kò ṣeé ṣe ìwà dúró lónìí kí wọ́n máa wàásù fún ẹni tó ti kọjá lọ, ẹni tó ti sùn. Etí wo náà fẹ́ fi gbọ́? Wọn ò lè gbọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìyànjú yìí ó wà fún àwọn alààyè. Jẹ́ ká wo kókó àkọ́kọ́, àwọn òkú nínú Kristi. Tó bá ní Bíbélì rẹ, ṣí sí ìwé ìfihàn. Ìfihàn orí 14. Ẹlòmíà lóhùn ti ẹ̀rọ ayé Bíbélì. Ìgbà tí wàá wá béèrè pé kí wọ́n wá kà á sí ẹ létí, ó ti lè pẹ́ jù. Ìgbà yẹn gan ó ṣeéṣe kó má máa gbọ́ nǹkan tó ń kà fún ẹ. Ìsíyìí gan ló yẹ kó kíyèsí. Ìsíyìí gan ló yẹ kó tẹ́tí, kó wo ohun tí Ọlọ́run ń béèrè. Ọ̀rọ̀ ìjọba Ọlọ́run kì í ṣe nǹkan tó le kókókókó, kì í ṣe nǹkan tó ní wàhálà. Ìgbọ́ràn díẹ̀ àti ìgbọ́ràn díẹ̀ àti ìgbọ́ràn díẹ̀, òun ló máa ṣe àsopọ̀
tá ṣí ilẹ̀kùn ayérayé fún àwọn ẹni tí Ọlọ́run. Ìfihàn orí 14 mo ka ẹsẹ̀ 13. Ó ní mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá tó wí fún mi pé kọ̀wé rẹ̀. Ó ní kàn kọ kí náà kọ sínú ìwé yẹn. Ó ní alábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ. Inú ayé ń bì náà ti di onígbàgbọ́. Má jẹ́ kán tàn ẹ́ jẹ o. Wọ́n tó bá ṣe dáadáa, tó kọ́lé fún ìjọ, tó ralẹ̀ fún ìjọ, tó ra bọ́ọ̀sì, tó ra ọkọ̀ fún àlùfáà, tó tún kọ́lé pásítọ̀. Wọ́n ní lẹ́yìn tí ó bá papòdà, àwọn kan wá wọ́n mi sí ẹ. Ìgbà yẹn ni wàá wá sọ pé o ti da ènìyàn mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìtànjẹ. Irú ìgbé ayé wo ló ń gbé títí di àkókò yìí? Nígbà mìíràn tá a bá ti wá síbi ọ̀rọ̀ ìdágbére, á jẹ́ ní jẹ́jẹ́. Lẹ́yìn yẹn á kúrò ń bẹ̀. Á tún padà sínú èébì wa. A ní ìyá ẹ ti bá tiẹ̀ lọ́jọ́, àwa lókù a máa ṣayé, àlá máa ṣayé níṣẹ́, a máa jẹ pé wọ́n á tún kọ̀ tẹ̀síwájú nínú jìbìtì wọn, wọ́n á tẹ̀síwájú nínú àgbèrè wọn, wọ́n á tẹ̀síwájú nínú ìmọ̀típara wọn. Wọ́n ní àwọn pípù wọ̀nyẹn wọ́n kàn lọ sáàfù á ní coke. A ní tó ọ̀bá lè afford ẹ̀, àwọn máa gbé ọtí tó lé wá bẹ̀. Bóyá ọtẹ̀ ti ra tiẹ̀ sílé, wà ní wàá gbé wá bẹ̀ lọ́la. Ó ní alábùkún fún ni àwọn òkú tó sùn nínú Olúwa láti ìhín lọ. Ó ní bẹ́ẹ̀ ni ẹ̀mí wí, kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn. Nítorí pé kí ni o, iṣẹ́ wọn ó ń tọ̀ wọ́n lẹ́yìn. Iṣẹ́ rẹ á tọ̀ ẹ́ lẹ́yìn. Mi ò ní àǹfààní láti jẹ́ direct pastor fún màmá. Ṣùgbọ́n arákùnrin tó jẹ́ pastor wọn, ọ̀rẹ́ náà ni wá. Kó tó di bí oṣù tó kọjá, a fẹ́ rìnrìn àjò kan lọ sí ìlú Èkó. A bá rí màmá ní Bobas Junction bẹ́ẹ̀ yẹn. Wọ́n sọ fún wa pé àwọn lọ sí ìgboro ni. Pásítọ̀ ní kán wọlé ká gbé wọn dé ìgboro káà tó máa bá tiwa lọ. Ìgbà yẹn ni ò sí cash. Bàtà tó ń débì kan lọ́lọ́kè méjì dá rí pé ẹnìkan fẹ́ fún wa ní cash. Ó má di pé a lọ ń fowó yúrí lẹ́kọ̀ọ́ lọ́hùn. A bá tọ̀nà ọkọ̀ wa padà, a wá gba cash yẹn. Bí màmá wọ́n ṣe lọ nìyẹn. Iṣẹ́ tí wọ́n tó ti ṣe òun lá máa tọ̀ wọ́n lẹ́yìn. Àwọn òkúnnú Kristi wọ́n mọ Jésù, wọ́n gbà á. Wọ́n ṣe kí ni o? Wọ́n mọ Jésù, wọ́n gbà á. Ìwọ mọ Jésù, ṣé o gbà á? Iṣẹ́ gbogbo èèyàn ló lè máa ṣe pásítọ̀, gbogbo lè tó tẹ̀ máa ń bá wa sọ yẹn gan. Jẹ́ kéèyàn wáyé kó má jayé orí ẹ̀ ni. Ọmọ jayé tí ò ní lè jọ̀run. Kí dẹ̀ là ń béèrè lọ́wọ́ rẹ nínú ìwé oníwàásù? Ó ní a ti fi hàn ọmọ ènìyàn ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ. Kí l'Ọlọ́run béèrè tó le kókó? Kó o ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ, kó o tú ọkọlọ́kọ sílẹ̀. Èyí tó ń fi ọbẹ̀ àti ẹja dídín tó fi ń gbà lọ́wọ́ ọkọlọ́kọ ó ní kó o tú sílẹ̀. Kí l'Ọlọ́run béèrè lọ́wọ́ ẹ? Olé ò lè fi olè kán máa fi káírò kán máa fi yí ìwé, olé ò lè fi ilẹ̀. Ìjọ kan náà báírò yẹn á wà lórí tábìlì, ò ní lè lọ sọ́fíìsì ẹ mọ́. Kí l'Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? Kó o ronúpìwàdà, kó o kọ àgbèrè, kó o kọ ẹ̀ṣẹ̀, panṣágà, irọ́ pípa, jìbìtì lílù. A ní ẹ̀lò níbo ló wà? Lọ́lọ́bà mo wà ní Ọjọ́ta. Mo ti dé Ọjọ́ta. 5 minutes time máa kàn ẹ́ lára. Ó wà ní Ìjìgbò Ládó Èkìtì. Ìjìgbò ló wà tó ti ń tayò. Ó dẹ̀ lóun ti wà lọ́jọ́ta. Ẹni ẹ̀ náà máa dùn á ní ẹni tó bá fún mi lówó ó ti fẹ́ẹ̀ dé. Gbogbo irọ́ yẹn ó lákọọ́lẹ̀. Onígbàgbọ́ tó kúnnú Kristi, Bíbélì sọ pé ká kọ ìwé rẹ̀, ó ní alábùkún fún ni wọ́n. Ọlọ́run fúnra rẹ̀ ni ó fún ọ ní ìsinmi àti ìtùnú ní paradíṣe. Kó o dẹ̀ pé ní ọkàn àyà Ábúráhámù, wọ́n á sì wà ń bẹ̀, wọ́n á máa yayọ̀, wọ́n á máa dóde àkókò àṣekágbá gbogbo nípasẹ̀ ìjọba ọ̀run tuntun àti ayé tuntun tó ń bọ̀ wá.
torí tó bá ṣe fún àwọn olóṣèlú tó bá wọn sá káàkiri ṣáájú ọjọ́ ìdìbò ìgbà tó ń bá wọlé dandan ni wọ́n máa ṣètò ẹ wọ́n fún ẹ nípò mo rẹ́jọ́ ìgbà àtijọ́ ń rìn káàkiri tẹ́lẹ̀ tó yẹ pé nígbà tí pátì ẹ wọlé ó ní mo fẹ́ rí yín sà mo ní mo ló wà ó ní òun wà ní government house ó ní ẹjọ́ ni mo fẹ́ kẹ́ ẹ wá mo ní sẹ́mi náà lè wá bẹ̀ ó ní mo lè wá ló wá di ẹni tó yẹ pé a máa rí gómìnà bẹ́ẹ̀ náà ni tó bá fi ayé rẹ fún Jésù tó bá bá Olúwa rìn nínú ìjọba yẹn orí bá ṣe tó àga nínú ìjọba yẹn ìwọ náà á lè bá Jésù jọba. Yẹ ká lọ sí kókó ìkejì ọ̀rọ̀ ìyànjú fún àwọn alààyè. Tẹsalóníkà kínní orí ìkẹrin ó ń tẹ fóònù ó ń send text message sí ìyàwó oníyàwó ó ní àti fẹ́ parí níbi wéèkì mi ọ̀ sáà ní sùúrù máì tí lọ. Tẹsalóníkà kínní orí ìkẹrin ìgbé ayé rẹ àwọn kò sẹ́ni tó mọ̀ nǹkan tí mo ṣe máa mo smart ó kọjá smartness o. Tẹsalóníkà kínní orí ìkẹrin máa kà láti ẹsẹ̀ ìkẹtàlá níyìn ọ̀rọ̀ Ọlọ́run ó hàn kedere ní ẹsẹ̀ ìkẹtàlá sísàlẹ̀ ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ará ní ti àwọn tí ó sùn pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti jíǹde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tó sùn pẹ̀lú nínú Jésù Olúwa wa wà pẹ̀lú rẹ̀ nítorí èyí yìí ni a wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa pé àwa tó wà láàyè tí a sì kù lẹ́yìn ìdí àti wá Olúwa bí ó ti wù kó rí kì yóò ṣáájú àwọn tí ó sùn ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ohun ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè Ọlọ́run àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọn sánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa ó sì wà títí láé lọ́dọ̀ Olúwa ẹsẹ̀ ìkejìdínlógún nítorí náà nítorí àwọn nǹkan tí mo ti kà ṣáájú yìí nítorí àwọn ẹ̀rí mi yòókù tó jẹ́ pé àwọn àpọ́sítélì ti sọ àwọn wòlíì ti sọ Jésù fúnra rẹ̀ ti sọ ó nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí ẹ máa fi tún ara yín nínú ọ̀rọ̀ ìyànjú nìyẹn fún àwọn alààyè ẹ má ṣe banújẹ́ èmi ò la fẹ́ sọ bẹ́ẹ̀ àwọn ọmọ olóòkú ẹ má ṣe banújẹ́ bá àti ẹ̀ banújẹ́ gan kí la fẹ́ ṣe dá mi lóhùn kí la fẹ́ ṣe àánú Ọlọ́run ni àbí àgbé lọ sílé ẹjọ́ òun ló fún èèyàn lẹ́mìí òun náà ló máa gbà padà. ọ̀rọ̀ ìyànjú tirẹ̀ ni pé kó má ṣe banújẹ́ nípa àwọn tó sùn nínú Olúwa ìwọ ni kó yẹ ayé ẹ̀ wò. ìkejì yàgò fún ẹ̀ṣẹ̀ àti ìgbé ayé ẹran ara gbogbo nǹkan tó ń jà fún yẹn gbogbo ẹ̀ náà ni wàá fi lẹ̀. ẹ gbìyànjú láti múra sílẹ̀ de ìpadàbọ̀ Jésù tàbí ikú nǹkan méjì mo dárúkọ yẹn múra sílẹ̀ de ìpadàbọ̀ Jésù tàbí ikú ó ní ọ̀rọ̀ ikú yẹn gan ó tiẹ̀ máa ń run mí nínú mi ò fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ikú bẹ́ẹ̀ wàá dẹ̀ kú bẹ́ẹ̀ ni gan màá dẹ̀ kú tó mọ iye ìgbà tí mo ti dárúkọ ikú lénìí kì í ṣe nípa iye ìgbà tó bá dárúkọ ikú náà ni kó wá fi wá mú ẹ ṣùgbọ́n nǹkan tó dájú ni pé gbèsè tá a jẹ ni pé gbogbo ènìyàn ló máa kú àfi àwọn tó bá ní oore ọ̀fẹ́ láti wà láyé nígbà tí ìgbàsókè yóò wáyé. nínú Lúùkù orí kẹrìndínlógún tá a kà ṣáájú jẹ́ ká sáré padà sí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Lúùkù ìrere Lúùkù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ọlọ́rọ̀ ló sọ̀rọ̀ níyì o ó sì wí pé ǹjẹ́ mo bẹ̀ ọ́ bàbá kí ìwọ kí ó rán lọ sí ilé bàbá mi nítorí mo ní arákùnrin 5 kí ó lè rò fún wọn
kí wọn kí ó má bàa wá sí ibi oró yìí pẹ̀lú. Ní ipò kú ọkùnrin ọlọ́rọ̀ yìí ó ń bẹ Ábúráhámù fún àwọn alààyè. Ṣé ẹ̀rọ òun ní tiẹ̀ ó ti gbà kámú? Wọ́n ti jẹ́ kó rí gbọ́ wípé o ò lè padà sí ayé mọ́, o ò lè lọ ṣàtúnṣe mọ́, o ò lè máa kọrin afẹ́fẹ́ rere míì mọ́. Ṣùgbọ́n ó gbà yí pé tòun ti bá hàn pé ó ti parí. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ tó wá ń bẹ̀ yìí olóye kó pe ìwọ àti èmi níjà wípé kí Ábúráhámù kó rán Lásárù kó rán sí àwọn arákùnrin wọn márààrún. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn arákùnrin márààrún yẹn náà ló sì wà ń bí lónìí, bóyá wà lára wọn. Táwọn tó ti kọjá lọ, ó ní classmate mi lọkùnrin yẹn, ó ní gẹ̀yẹn tó bẹ̀ sí lu ara ẹ̀ anyhow, tó káàkiri, tó ń fara ìṣiṣẹ́kúṣe torí iPhone ẹyọ kan tó ń fara ìṣiṣẹ́kúṣe. Wọ́n nìkan lára arábìnrin mi ní 5 ni wọ́n. Àwọn arákùnrin márààrún yẹn wọ́n wà ń bí ní àṣálẹ́ yìí. Má sọ wípé wọ́n sí ń bí, wọ́n wà ń bí lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń ṣe oore ọ̀fẹ́ àti àǹfààní tí wọ́n ní, wọ́n ṣì í lò. Ìwọ́n á sọ pé tó bá di new government tá a bá ti arrive a máa repent. Ẹ̀yin tẹ́ sọ pé ẹ lọ sí church yẹn gan, àwa la máa kọ́kọ́ dé ọ̀run ṣáájú yìí. Wọ́n máa sọ kántankàntán. Kó kàn ronú padà lásán, kó kàn tẹríba lẹ́sẹ̀ àgbélébùú lásán, kó jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ kó dẹ̀ béèrè fún oore ọ̀fẹ́. Jòhánù orí kìíní ẹsẹ̀ 12 ó ní iye àwọn tó bá gbàlà fún ní ipá láti di ọmọ Ọlọ́run. Ó rọrùn. Wọ́n ní ta ló máa mú mi? Wọ́n ń gbé ìgbé ayé fàmílétè kí tutọ́, wọ́n ṣe nǹkan tó wù wọ́n. Wọ́n yájú sóbí wọn gbà mí, ìwọ ẹ̀yin lẹ gba wèrè ti yín o, ẹ̀yin lẹ gba ẹ̀sìn ti yín o, ayé tèmi mo wá o. Èmi ò ráyè ẹ̀sùn kankan, mi ò ráyè deeper life. Ó sì nǹkan tí èèyàn ò lè sọ, ní nǹkan tó bá wo èèyàn ló lè fẹnu ẹ̀ sọ. Gbogbo àwọn kì í ṣe deeper life nìkan, àwọn ìjọ ní ìrere wọ́n wá ń bá ẹ, wọ́n kanlẹ̀kùnlẹ̀ ẹ tó bá ti sílẹ̀kùn bá tó bá ti wọ̀ wọ́n wàá kò ṣe é. A ní ọmọ èmi ń lọ ń tèmi nìyẹn o. Ó tẹ kọ̀ǹpútà òfin kówó olówó, wọ́n á tún máa dáṣà wọn ní ṣé orí àwọn òyìnbó yẹn wọ́n gọ̀ gan. Ó ní ó ti gbá gbogbo àwọn bàbá ńlá wa lẹ́tẹ̀yìnwá, wọ́n ti gbá wọn. It's now our turn. Gbogbo owó yẹn la máa gbà padà. Tọ́wọ́ EFCC ta yóò bá bà ẹ́. There is a perfect record in heaven. Tó yẹ pé kì í tàsé. Ìdè pé bí àwọn ti jó ọ́fíìsì kan pé wọ́n lè ní rẹ́kọ̀dù yẹn, ó wà ń bẹ̀. Nítorí náà, àwọn arákùnrin rẹ̀ márààrún tó wà bí ní àṣálẹ́ yìí jẹ́ kí n sọ fún ẹ pé Ọlọ́run ò ní rán Mósè wá, kò ní rán Lásárù wá, kò ní rán Pétérù wá. Àwọn ọmọ kéékèèké bíi tèmi báyìí náà la máa rán láti ṣe kí ni o, kìlọ̀ fún ọ. Torí náà, ṣé ìwọ ṣe tán láti wá ronú padà kó má bàa lọ síbi oró, kó má bàa lọ síbi tí ọlọ́rọ̀ arákùnrin rẹ tó ti ń jìyà nínú ọ̀wọ́ iná? Tó bá ṣe tán láti lo ayérayé rẹ pẹ̀lú Jésù Olúwa, kò sí tàn jẹ́ ń bẹ̀, wàá mọ̀ọ́mọ̀ ronú padà ẹ̀ṣẹ̀ rẹ. Gbogbo eléyìí tó sọ pé wo mo ṣe wà yìí, mo dájọ́ àwọn ẹ̀sùn mi lọ, torí mi jà. Ìfá màmá tó lọ yẹn kò mọ̀ mí ládùúgbò yìí, mi ò kì í jà, mo so gentle, mo wà pa. Ìyẹn yàtọ̀ sí nǹkan tá à ń sọ yìí. Bíbélì sọ pé gbogbo èèyàn ló ti ṣẹ̀ lọ́nà wo, tó bá jẹ́ pé nípasẹ̀ Ádámù àti Éfà ló gbà wá sáyé, tí ìṣe pé ó jábọ́, ó ló ti kùnà ògo Ọlọ́run. Ọjọ́ kan gbọ́dọ̀ wà, bóyá èní rẹ̀ lọ́jọ́ tiẹ̀, ọjọ́ kan gbọ́dọ̀ wà tó o ṣe ìdámọ̀ ọ̀rọ̀ yẹn, ọjọ́ kan gbọ́dọ̀ wà tó o ṣe àwárí pé ẹlẹ́ṣẹ̀ ni mí pọ́nbélé, gbàgbé nípa owó tá ń dá. Ó lè wá mọ̀ọ́mọ̀ sọ pé Jésù dáríjì mi, ó ronú padà ẹ̀ṣẹ̀ rẹ, tó dẹ̀ túbá, tó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ìgbà yẹn ló tó lè ní àlàáfíà láàrin ìwọ àti Ọlọ́run. Wọ́n níwọ̀n ìgbà tó bá sì ń sọ pé mo gbọ́n, mo ṣe dáadáa, oníwà rere ni mí, mo gentle, kì í sọ̀rọ̀ gentility.
nítorí náà o gbọ́dọ̀ ronúpìwàdà kó má bàa di ohun tó jẹ́ pé wàá kábàámọ̀ ní ìkẹyìn. Ní ìparí mo fẹ́ kà fún wa láti ìwé epistẹ́lì sí àwọn ará Róòmù. Epistẹ́lì sí àwọn ará Róòmù orí ìkíní mo kà á láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Romans 1:28. Epistẹ́lì sí àwọn ará Róòmù orí ìkíní láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run nínú ìmọ̀ wọn, Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iye rírà láti ṣe ohun tí kò tọ́. Wọ́n kún fún àìṣòdodo gbogbo, àgbèrè, ìkà, ojúkòkòrò, àrankàn, àwọn nǹkan tó wọ́n kún fún ìríra, ìpànìyàn, ìtànjẹ. Ó wà ń bẹ̀ yẹn o. A ní wọn kúkú mọ̀ nǹkan tó ń wá ṣe. Bóyá ara àwọn kidnapper ni ẹ́. Torí àwọn kan ò gbàgbọ́ pé àwọn tó ń jiyàn gbé wọ́n máa ń káàkiri, wọ́n máa ń wá sáàrin wa. Èèyàn náà ni wọ́n, àbí àjọ̀nú ni wọ́n. Wọ́n ń lọ chọ́ọ̀chì. Lára àwọn tó mú ní last year gan, mo rẹ́ nìkan bẹ̀ tó yẹ pé nígbà tá a ṣe ìjọsìn àpapọ̀ ó bá wá sí kanga, wọ́n invite ẹ̀ tí mo tẹ̀ lọ kí tí mo kí pé ó tẹ̀ dá kó máa gbọ́ ìrere. Lẹ́yìn ìgbà yóò tún padà sínú ẹgbẹ́ yẹn. Ìgbà tó wá kó ń sì tó wá mú ń kọ́ kò bẹ̀ sí jẹ́wọ́, kò bẹ̀ sí sọ pé báyìí la ṣe ń ṣe o, àti gbé àwọn kan bí o, a gbé àwọn kan bẹ̀ yẹn o. Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iye ríra láti ṣe àwọn nǹkan tí kò tọ́. Ẹsẹ̀ ọgbọ̀n ó ní asọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórìíra, aláfojúdi tó ń kórìíra Ọlọ́run, agbéraga, ahalẹ̀, aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aláìníyè nínú ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, alágídí ènìyàn, aláìláàánú ènìyàn. Ó ní àwọn ẹni tó mọ ìlànà Ọlọ́run pé ẹnikẹ́ni tó bá ṣe irú kan wọ̀nyí ó yẹ sí ikú. Wọn kò ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí í ṣe wọ́n. Ìyá ẹ máa kó rere wọn lẹ ti ra mọ́tò tuntun. Ní ọmọ mi ní àgbékò mi, ọmọ kẹ́ parí ṣùkúrù, ọmọ kẹ́ graduate, ọmọ kẹ́ sáàfù, káàdẹ̀ rí tá à ń rí káàkiri láàrin ara wa ń bì. Olóòlò tẹ kọ̀mpútà mi kan tó lọ ra wọkọ̀ bọ̀gìnì tó lòun fi ta ẹ́ lọ́rẹ. Wọ́n á gbé kéèkì sórí ẹ̀. Happy birthday to you màmá kẹ̀. Àtòun àtiwọ́ orí ibi tó tẹ ẹsẹ̀ tó parí oní àwọn tó mọ̀ nǹkan wọ̀nyí tó mọ̀ pé ó yẹ sí ikú, wọn kò ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n wọ́n ní inú dídùn tí àwọn tí ṣe wọ́n. Ó ní gbogbo wọn kí ni o, wọ́n á bọ́ sínú ìdájọ́ búburú, ọ̀run àpáàdì, afẹ́fẹ́ búburú kò ní jẹ́ tiẹ̀ lórúkọ Jésù. Tẹ́rí rẹ bá kó di ojú rẹ ní àṣálẹ́ yìí. Ọlọ́run fẹ́ mọ̀ bóyá àwọn kan wọ́n fẹ́ kọjá láti àkejì sí ìhà tún ní àṣálẹ́ yìí kó tó pẹ́ jù. Bóyá o ti rí ara rẹ gẹ́gẹ́ bí ìkan lára àwọn arákùnrin márùn-ún náà. O rẹ̀ fẹ́ ṣègbéraga, o fẹ́ tọ́ra ẹ. Gbọ́wọ́ ẹ sókè o, kí Jésù lè ṣàánú fún ẹ lónìí. Gbé sókè. Gbàgbé nípa anybody. O fẹ́ ṣègbé nínú iná àgọ́ òkú. O fẹ́ kọ́ lọ́run dáríjì ẹ́. Gbọ́wọ́ ẹ sókè kí tó gbàdúrà fún ẹ. Yes. Ọlọ́run ṣe tán láti kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Ó ṣe tán láti gbà ọ́ tọkàntọkàn. Ó ṣe tán láti pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́. Tó bá ṣe tán gbọ́wọ́ ẹ sókè, má tanra ẹ. Wọ́n bá ń tàn ẹ́, má tanra ẹ. Sọ pé lóòótọ́ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa. Mo ṣe tán. Mi ò fẹ́ joró. Mi ò fẹ́ lọ sí ọ̀run àpáàdì. Mi ò fẹ́ kọjá lọ tán kọ́ṣẹ́ wa máa sọ pé Ọlọ́run bá mi gbà sáfẹ́fẹ́ rere nígbà tó yẹ pé afẹ́fẹ́ búburú ló fẹ́ sí. Ní orúkọ Jésù Kristi ni a gba àdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fi fún wa. Ẹ ò jẹ́ ká kú ṣáájú àkókò yìí. Ẹ ò jẹ́ kí ọ̀kadà tàbí ọkọ̀ kó kọlù wá ká tó débi ètò yìí. Láti lè mọ̀ wípé afẹ́fẹ́ rere wà fún àwọn tó kú nínú Kristi nìkan. Àti pé àwọn tó kú nínú ẹ̀ṣẹ̀ wọn wá lọ síbi oró. Bí àṣálẹ́ yìí, àwọn ẹni tó ń ronúpìwàdà bóyá wọ́n gbọ́wọ́ sókè àbí ojú rẹ̀ ń tì wọ́n gbọ́wọ́ sókè. Tí wọ́n ní Ọlọ́run wọn káàánú fún ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n ń bẹ̀bẹ̀ fún ìdáríjì. Bàbá ẹ tẹ́wọ́ gbà wọ́n ní orúkọ Jésù. Dáríjì ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n.
gẹ́gẹ́ bí ìlérí yín ẹni kò sí ẹni tó bá tọ̀ yín wá tẹ́yìn yóò tanù bó ti wù kó rí. Bàbá ẹ fàánú gbà wọ́n ní orúkọ Jésù. Gbogbo ọkàn ní èyí tó wà nù Kristi síbẹ̀ tó ti ń tẹ̀lé olùgbàlà títí dé àkókò yìí, oore ọ̀fẹ́ àforíjì ti dílé ìgbà ìkẹyìn ẹ fi fún wa ní orúkọ Jésù. Mo gbàdúrà pé lẹ́yìn òní yìí oore ọ̀fẹ́ yín agbára máa lọ má dẹ̀ṣẹ̀ mọ́ yóò máa pọ̀ sínú ayé wa ní orúkọ Jésù. A fi ẹbí ilé Ọlọ́run lọ́wọ́ tí àwọn màmá wa fi sílẹ̀. Bàbá ẹ bá wa dúró tì wọ́n, bàbá ẹ tù wọ́n nínú, bàbá ẹ gbé wọn ró, ẹ̀rù lájọ bà wọ́n. Gbogbo ogun tó bá kọjú ìjà sí wọn ẹ ṣẹ́ fún wọn ní orúkọ Jésù. Lẹ́yìn ayé wa ní kápìjọba Ọlọ́run ṣèrè jẹ. Adúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi ọmọ yín ni a gbà àdúrà.